bàbá Akíntóyè sọ̀rọ̀ anything Yorùbá nation kan yọ kúrò àṣì Yorùbá nation Oòduà nation tá a mú lò láti ìbẹ̀rẹ̀ tẹ́ ẹ bá rántí wípé Yorùbá nation kan la táàgì tẹ́lẹ̀ Oòduà republic Oòduà nation a lo Yorùbá because wàhálà ti wà lórí issue Yorùbá yẹn ó ti wà ń bẹ̀ ìkan tó tún máa kọ́kọ́ sí wàhálà nìyẹn o a lo Yorùbá nation Oòduà nation tàbí Oòduà republic. Èkìtì ò kì í ṣe Yorùbá, Oǹdó ò kì í ṣe Yorùbá, Ẹ̀gbá ò kì í ṣe Yorùbá, Ìjẹ̀bú ò kì í ṣe Yorùbá. Yorùbá bẹ̀rẹ̀ láti bí Ọ̀yọ́, Ìbàràpá, Ìgbòho, nǹkan kan wọ̀nyẹn, àwọn ni Yorùbá o. Àwa ò kì í ṣe Yorùbá. So tẹ bá fẹ́ ká support yín fully, tẹ bá fẹ́ ká support yín fully ni mo sọ yìí o. Bá wọn ṣe Yorùbá nation, ṣe o. Because tá a bá achieve Yorùbá nation tán, Ọ̀yọ́ á tún wá bẹ̀rẹ̀ sí ní gbórí jáde wọn láwọn jẹ́ olórí ọba, olórí kìíní kan, àwọn olórí o, àwọn làwọn ní Yorùbá. Ṣé bẹ́ẹ̀ gbọ́kọ̀ tálàfin Ọ̀yọ́ lọ sọ ní Sókótó? Òun la sọ pé ẹ̀yin àgbààgbà wa ẹ máa mọ ọ̀rọ̀ tí yóò mọ jáde lẹ́nu yín. Ẹ lọ wo fídíò tálàfin Ọ̀yọ́ tí wọ́n ṣe nígbà tí wọ́n lọ físìtì Sultan of Sokoto. Àwọn á pe olórí ọba of ilẹ̀ Yorùbá. Where is olórí ọba of ilẹ̀ Yorùbá tí wọ́n pariwo? Where is ọba Olúbọ̀ nígbà tó Ọọ̀ni ń lọ káàkiri pé security summit tó ń gbọ́dọ̀ ṣe? Bàbá mi Sunday Igboho ẹ ti wá wálé. Kí ló dé tẹ́ ẹ fi dí ọ̀dọ̀ mi? Ó ga ọ ẹ̀yin tèmi ẹ̀ka rẹ̀ ká sùn ẹ̀ka lẹ́ àti ìjẹ́sí wọn wá ní Scott Vlogs TV. Don't forget to subscribe, like and share. Bàbá yìí ti jáde o. Wọ́n ní ọ̀rọ̀ tí ọba Olúbọ̀ sọ. Wọ́n ní ọ̀rọ̀ yìí lágbára gan ni o, pé ọ̀rọ̀ yìí gan lè da ilẹ̀ Yorùbá rú o. Wọ́n ní Ọọ̀ni of Ifẹ̀ ní wọ́n kọ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ security summit yìí. Pé tí ọba Olúbọ̀ máa sọ orú nǹkan bẹ́ẹ̀ yẹn ó kún lè gan. Ó yẹ kán yìí kọ́kọ́ kọ́ńtàtì Ọọ̀ni of Ifẹ̀. Pé kán má fi gbogbo ara trust gbogbo àwọn tọ́lá wọn pariwo àwọn support wọn Yorùbá nation bí àgàgà àwọn mùsùlùmí wọn ní kàn yẹra fún wọn kí wọn ṣàwọn tán lè gbára lé o. Then lórí ọ̀rọ̀ Yorùbá nation wọn ní àwọn ìlú kan claim pé àwọn ní Yorùbá àwọn kan ń ṣe Yorùbá. So ọ̀rọ̀ yìí gan kọ́nà kó ṣàánú wa lórí ọ̀rọ̀ Yorùbá nation àti Oòduà nation ni èwo la wá fẹ́ múnú méjèèjì, ṣé Yorùbá nation ni ṣé Oòduà nation ni? But the bottom line is láti kúrò lábẹ́ àwọn Fúlàní. But ọ̀rọ̀ tí arákùnrin yìí sọ ó tún fẹ́ máa mú ọgbọ́n wá díẹ̀díẹ̀ o, nítorí pé Ọọ̀ni ló kọ́kọ́ make a move lórí security summit yìí. So tí bàbá yìí bá sọ ọ̀rọ̀ security summit tí wọ́n kọ́ńtàtì Ọọ̀ni of Ifẹ̀, it's just like ọ̀rọ̀ orí afẹ́fẹ́ lásán ni o, kọ́ má jẹ́ kán tìyàn síwájú. Wọ́n ní kí olóyè Sunday Igboho kàn ní ẹ̀mí ìfúnra gidigidi gan. Ẹ jọ̀ọ́ jẹ́ ká gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé lẹ́nu arákùnrin. Ẹ kú dédé àsìkò yìí, jẹ́ mo kú dédé mo kí àlejò. Mo fẹ́ sọ̀rọ̀ nípa bàbá wa yìí, olóyè Sunday Igboho CSI. Bàbá mi mo kí yín o, Sunday Igboho àjẹpé ayé o, ẹ ní bọ́jọ́ lọ́jọ́ lọ. Bàbá mo fẹ́ pè yín ṣàkíyèsí kan ni o, mo fẹ́ pè yín ṣàkíyèsí kan. Ìkíní, mo rí pé ẹ wá sílé, ẹ wá sí ọ̀dọ̀ Aláàfin àti ọba Olúgbọ́n, right? Ìlú yín ni, ilé yín ni, ẹ lè wá, kò sí nǹkan tó burú jù ńbẹ̀, ilé yín ni. And mo dẹ̀ tún sọ pé nǹkan tí ìjọba Nàìjíríà ṣe ò dáa. Ọmọ wa ló ti wà ńbẹ̀, Tinubu ló wà ńbẹ̀, bàbá wa. Ó yẹ kí wọ́n ti clear ẹ̀yin láti jọ́sí. Ó yẹ kí wọ́n ti clear ẹ̀yin. Ṣùgbọ́n bàbá, ẹ jẹ́ kí n kọ́kọ́ kí n tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi. Anything about Igbo, bàbá Sunday Igboho, ẹ má sọ̀rọ̀ lọ síbẹ̀ tẹ́ bá fẹ́ sọ̀rọ̀ yín. Anything about Nnamdi Kanu, ẹ má sọ̀rọ̀ lọ síbẹ̀ mọ́. Ṣé ó yé yín báyìí? Ọlọ́gbọ́n lọ̀rọ̀ mi eléyìí o, ẹ má sọ̀rọ̀ lọ síbẹ̀ mọ́. Kéèsì tí wọ́n fi mú Nnamdi Kanu ọ̀tọ̀, kéèsì ìtọ̀dọ̀ ti yín ọ̀tọ̀. Ẹ lè ní wọ́n ń jàjà fún Biafra, ṣé ẹ̀yin náà yẹn lọ wò ó, ṣé bí wọ́n ṣe pààyàn lọ́run, ṣé bẹ́ẹ̀ nìyẹn ṣe kú nílẹ̀ kóòtù òjìire ni? Ìgbà tẹ́ ń ṣe rally I was there, èmi ni wọ́n pè ní bàbá àkókò, ẹ bá mọ̀, èmi ni. Ìgbà tí wọ́n ṣe rally l'Ákúrẹ́, tẹ́ bá lọ lísì sí rally yẹn dáadáa, àwọn tó ń lo walking talks, ẹ rí i pé they were calling bàbá àkókò, where are you? Because walking talks tí wọ́n ń lò, most of walking talks tí wọ́n ń lò ní rally yẹn láwàtẹ́ wá bá, èmi tí mo ra walking talks wọn eléyìí, èmi tí mo rà ní, tí mo dẹ̀ connect gbogbo ẹ̀ pọ̀ láti máa lò fún security. So master ẹ̀ ọwọ́ mi ló wà, anything wọ́n ti pè, both àwọn tó ń play orí Capstar, orí gbogbo ẹ̀, everything pátá ọ̀dọ̀ wa ni wọ́n ti gbéra. So kẹ́mùkẹ́ mi ò kì í ṣe àjèjì sí ibi bẹ̀. Ìwọ ni bọ́ǹsì, ìwọ ni pop everything tí wọ́n pín gbà yẹn, ọ̀dọ̀ wa pátá ni wọ́n ti dín. So ẹ lè béèrè lọ́wọ́ àwọn àpapọ̀ ẹgbẹ́, ìyá Sómisọ́lá, ìyá kúkú, nǹkan mass burial, all of them they knows what I'm saying. Tẹ́ bá béèrè ní ọwọ́ wọn ìyẹn lọ. So kẹ́ lè mọ̀, we 100% la support yín iṣẹ́ tẹ̀ ń ṣe. Èèyàn kan náà ló máa dìde, ta ló ń fẹ́ wá yọ àwọn èèyàn ìkúrò lóko ẹrú? Kò dẹ̀ ní bàjẹ́ fún yín bàbá mi Sunday Igboho. Ayé ò ní rí yín mú.
ayé ò ní rí yín mú, ọlá yín á máa ròkè ni, ọlá yín yóò máa ròkè ni. Wọn náà dìmúdùn máa wo inú igbó adíá fún ọlọ́fin odò ó yí gbirigbiri jánà, ọlá mi yóò máa lọ sókè níwòye torí bí ìpọ́njú iná bá gbé kó jẹ iná rẹ̀ á sì gùnkè. Bàbá mi Sunday Adéyẹmọ, iná yóò ní rẹ̀ sílẹ̀, yóò máa gùnkè, yóò máa gùnkè, ọ̀tá rárá báyìí yóò máa gùnkè ni. Bẹ́ẹ̀ ni, àmọ́ ibi tí mò ń lọ nínú ọ̀rọ̀ mi bàbá, bó ti yẹ pé lọ sọ́dọ̀ Aláàfin Ọ̀yọ́, Aláàfin ògbà kan lo kámẹ́rà, àwọn ògbà kan gbà mí àwọn àjẹ́ pé àwọn ọ̀rọ̀ kan wà tí yàrá bá fẹ́ sọ tó máa jẹ́ private, àmọ́ bẹ́ẹ̀ ẹ lọ sí ọ̀dọ̀ bàbá orúlé ọba Olúgbọ́n Olódùmarè ṣeun. Àmọ́ bàbá mi máa bẹ̀ yín, bàbá mi Sunday Igboho, ẹ máa ṣọ́ ọ̀rọ̀ sọ, ẹ dákun. Wọ́n ní ọlọ́gbọ́n máa sọ̀rọ̀ rẹ̀ ṣẹ́kù sínú, òmùgọ̀ máa sọ gbogbo nǹkan tí ń bẹ nínú ẹ̀tàn. Bàbá mi ẹ máa ṣọ́ ọ̀rọ̀ sọ sínú. Èkejì, àwọn ẹlẹ́sìn religions ẹ ṣọ́ra fún wọn bàbá. Ẹ má sọ pé bínú yín ṣe rí lẹ́sí fẹ́ máa lò. Àwọn tó ń ṣe ẹ̀sìn, most especially àwọn mùsùlùmí, ẹ ṣọ́ra fún àwọn mùsùlùmí. Al-Muslim is al-Muslim. Ẹ má rò pé léyìí ti jẹ́ mùsùlùmí ó ti wá súnmọ́ yín pẹ́pẹ́ pé kò lè tà yín. Mo sọ́ọ̀rì gan tí Muslim àti Muslim tó máa dọ́kítọ̀ òun ṣọ̀kan tó ti pe Allah sí láàrin ara wọn tàkì àwọn nìyẹn jihadis ni. Mo sọ́ọ̀rì gan nǹkan tó ń kàn ṣe wọn máa ṣe. Ṣèbẹ́ yìí náà mọ̀ ẹ mọ àwọn tó wá sílé yín tó ń decode àwọn iṣẹ́ tó wà nílé yín, àwọn àfáà wọ̀nyí náà ni. Mùsùlùmí ilẹ̀ Yorùbá kóòtù òjíire wọn ò lè support Yorùbá nation láéláé. Ẹ má jà kúrò tán ra wa. Wọn ò lè support Yorùbá nation láyé káfàdà. Ṣé ẹ rí pé wọ́n tún sọ ń jọ́sí wípé tẹ́ bá mọ̀ káwọn support yín ẹyọ olókùn kúrò ńbẹ̀, ẹ rí pé wọ́n ti fẹ́ sọ di ẹ̀sìn. Wọn ò fẹ́ ká ní àṣà kankan mọ́, ìṣe kankan wọn ò fẹ́ ká ní. So èyí tó túmọ̀ sí wípé ẹ ṣọ́ra fún wọn. Kì í ṣàwọn tó ń jẹ́ Gbénga Tóbi nǹkan kan wálé ló tó wà lọ́dọ̀ yín kọ́ ni ọmọ kóòtù òjíire o. Ẹ̀jẹ̀ Fúlàní wà nínú wọn. So ẹ ṣọ́ra fún wọn bàbá, ẹ ṣọ́ra fún àwọn mùsùlùmí, mo tútù sọ, pàápàá nílùú Ọ̀yọ́ tẹ́ lọ yẹn. Ìbàrìbà ló kún bẹ̀, ẹ ṣọ́ra, ẹ mọ àwọn tẹ́ máa fi inú yín, ẹ máa fi inú yín hàn. Ẹ mọ̀, ẹ bánú sọ, ẹ má bẹ́ ènìyàn sọ o. Ọba Olúgbọ́n àbòsí kan wà tí wọ́n ti ń ṣe ń bẹ̀ yẹn. Kinní kan wọ́n fi ń ṣe kinní kan kò sí kan tó burú, yes, tán bá fi ń ṣe olórí securities tán fẹ́ dá, kò sí kan tó burú jù mọ́ kò tọ́ sí ẹnu Ọba Olúgbọ́n. Kò tọ́ sí lẹ́nu. Àwọn á pe olórí ọba of ilẹ̀ Yorùbá. Where is olórí ọba of ilẹ̀ Yorùbá tí wọ́n pariwo? Where is Ọba Olúgbọ́n nígbà tó ọ̀ ní lọ káàkiri pé security summit tó gbọ́dọ̀ ṣe? Bàbá mi Sunday Igboho ẹ tún wá wálé. Kí ló dé tẹ́ ẹ̀ fi dí ọ̀dọ̀ mi? Kí ló dé tẹ́ ẹ̀ fi dé ibi bẹ̀? Ẹ rí pé ó kù káàtó díẹ̀ bàbá. Ó kù káàtó. Ó kù káàtó. Kí ló dé tẹ́ ẹ̀ fi dé ibi bẹ̀? Ẹ ti mọ̀ wípé àárín àwọn ọba wọ̀nyí, àárín wọn ò tí ì gún. Ilé tí bàbá ìyá tí wọ́n bá ń jà ó máa affect ọmọ fúnṣẹ́ ọmọ, ó máa affect ẹ̀. Ògo tó rọrọ̀ mo sọ fún yín bàbá mi kẹ́ ẹ lọ ronú sí o. Kò tọ́ sí ọba orílẹ̀ Ìgbọ́n. Torí in charge security yẹn ó mọ̀ wípé kò sí lọ́dọ̀ wọn gan, ọ̀ọ̀ni ló mọ gbogbo ẹ̀ bí wọ́n ṣe tó bó ṣe rí bó ṣe máa lọ. Ṣùgbọ́n àwọn wá ti ń pronounce láláì tí ẹ̀ tí approve ẹ̀ orílẹ̀ Ìgbọ́n Ọba Olúgbọ́n ti ń pronounce definitely ó fẹ́ fi kọ́ọ̀sì ìjà sílẹ̀. Ó fẹ́ fi kọ́ọ̀sì ìjà sílẹ̀ nìyẹn. Ibi tí ìjà ti ń bẹ̀rẹ̀ nìyẹn. At the end of the day wọ́n wá máa fi yín máa gbowó lọ́wọ́ federal ẹ̀yin ò sì ní mọ̀. Inú yín ọmọ lọ́mọ ọ̀rọ̀ yín dàbọ̀ ọ̀rọ̀ Abíọ́lá ni. Bínú ẹ̀ ṣe rí ló ṣe ń lò. Èmi mọ̀ ẹ̀yin náà Sunday Igboho bínú yín ṣe lẹ́sìn lò. Ṣùgbọ́n ẹ̀ ní mọ̀ bàtà Aláàfin Ọ̀yọ́ Ọba Olúgbọ́n tó bá fi yín gbowó lọ́wọ́ federal ẹ̀ ní mọ̀. Ẹ dẹ̀ bá mi bá Sunday Igboho sọ̀rọ̀ kó stop kọ̀kọ́ tó ṣe yẹ kí ní kọ̀kọ́ má di wa lọ́wọ́ ẹ̀yin ò sì ní mọ̀. Àwọn á sì máa push yín, wọ́n máa push yín. Ó yá máa lọ à ń wọ̀ irọ́ sì ni wọ́n mọ̀ nípa ẹ̀. So bàbá mi Sunday Igboho ìmọ̀ràn mo mú fún yín o. Ẹ ronú, ẹ ṣọ́ra. Bàbá bá ní ìrìn àjò yẹ káwé ní tàǹbà lọ. A ṣe ní bẹ nílé, ń bẹ níta o. Ẹ ṣọ́ra gidigidi gan ni. Ẹ ṣọ́ra gidi gan ni. Kọ́ má bàa ti orí yín fọ́ àgbọn. Ẹ ṣọ́ra gan ni. Ó yẹ yín nísìn. Èyí tó tún wá ń bẹ̀. Bàbá Sunday Igboho, ẹ bá bàbá Akíntóyè sọ̀rọ̀. Anything Yorùbá nation kan yọ kúrò. A ṣe Yorùbá nation. Oòduà nation. Tá a ń lò láti ìbẹ̀rẹ̀. Tẹ́ ẹ bá rántí wípé Yorùbá nation kọ́ la táàgì tẹ́lẹ̀. Oòduà republic, Oòduà nation. A lo Yorùbá because wàhálà ti wà lórí issue Yorùbá yìí. Ó ti wà ń bẹ̀. Ìkan tó tún máa kọ́kọ́ sí wàhálà nìyẹn o. A lo Yorùbá nation. Oòduà nation tàbí Oòduà republic. Èkìtì ò kì í ṣe Yorùbá, Oǹdó ò kì í ṣe Yorùbá, Ẹ̀gbá ò kì í ṣe Yorùbá, Ìjẹ̀bú ò kì í ṣe Yorùbá. Yorùbá bẹ̀rẹ̀ láti bí Ọ̀yọ́, Ìbàràpá, Ìgbòho, nǹkan kan wọ̀nyẹn, àwọn ni Yorùbá o. Àwa ò kì í ṣe Yorùbá. So tẹ́ bá fẹ́ ká support yín fully, tẹ́ bá fẹ́ ká support yín fully ni mo sọ yìí o. Bá wọn ṣe Yorùbá nation. Ṣe o.
because tá a bá achieve Yorùbá nation tán Ọ̀yọ́ á tún wá bẹ̀rẹ̀ sí ní gbórí jáde wọn láwọn jẹ́ olórí ọba olórí kìíní kan àwọn olórí o àwọn làwọn ní Yorùbá ṣe bẹ́ẹ̀ gbọ́kọ̀ tálàfin Ọ̀yọ́ lọ sọ ní Sókótó òun la sọ pé ẹ̀yin àgbààgbà wa ẹ máa mọ ọ̀rọ̀ tí yóò mọ jáde lẹ́nu yín ẹ lọ wo fídíò tálàfin Ọ̀yọ́ tí wọ́n ṣe nígbà tí wọ́n lọ visit Sultan of Sokoto pé àwọn làwọn ní Yorùbá àwọn làwọn gba Yorùbá àwọn làwọn sáyẹn ètò lọ kìnìkan so Ọ̀yọ́ ló ní Yorùbá kò sẹ́ni tí ò mọ̀ wípé Ìbàrùbá ló ní Yorùbá ẹ dákun a lè lo Yorùbá nation yẹn torí wàhálà máa bẹ́ sílẹ̀ lórí ẹ̀ Oòduà la fẹ́ Oòduà nation tàbí Oòduà republic nǹkan tá a fẹ́ nìyẹn ẹ bá wa bá bàbá Banji Akíntóyè kó bá wa sọ kán àdírẹ́sì àwọn èèyàn orí ológun tó dẹ̀ ń sọ pé wọ́n fẹ́ yọ kúrò ní flag a lè gbà kán yọ kúrò kọ́ṣọ̀ wa ni ìpín wa ni ogún ìní wa ni Oòduà nation must come to stay and nothing can stop it oyè yìí nísìnyí ṣùgbọ́n bàbá mi Sunday Igboho ẹ dákun ẹ wọlé tẹ o trust nobody ẹ má trust ẹnì kankan o àtàwọn tó ń ṣe mídíà nítorí yín ẹ lè má rí wọn nísìnyí gbogbo wọn bẹ̀ sí ní jáde wọn máa irọ́ kíní kan bàbá ẹ má trust wọn o àṣẹ ní bẹ́ẹ̀ lé o àṣẹ ní bẹ́ẹ̀ lóko o oyè yìí báyìí so ẹ má trust wọn rárá àtọ́ so nǹkan tí èmi fẹ́ sọ òun nìyẹn o ẹ ṣọ́ra o bàbá mi ẹ ṣọ́ra o ẹ yẹ ìbẹ̀rù inú ló ń gbé o ẹ ṣọ́ra bàbá mi o èmi ti sọ o ẹ má trust àwọn ọba wọn yẹn o àwọn ọba tó ń pè yín yẹn ẹ má trust wọn o wọn máa fi yín gbowó lókè ni o àwọn owó ló mọ̀ ní ṣé àwọn ọba wa ṣé wọn mọ̀ nípa ikú tó pa Abíọ́lá ṣé wọn láwọn mọ̀ nípa ẹ̀ gbogbo wọn náà mọ̀ nípa ẹ̀ o tó ń bá ti lè sáyìn tí ọba lè mọ̀ nípa ikú tó pa Abíọ́lá mélòó wá ní bàbá mi Sunday Igboho ẹ ṣọ́ra fún wọn o wọ́n lè máa ṣe pé nípa àwọn onífẹ̀ẹ́ yín àwọn onífẹ̀ẹ́ yín kò sí ìfẹ́ tá a ní sí brọ́là tá a fi oúnjẹ fúnra gbogbo ẹ̀ bí yóò ṣe pé kó lè tètè dàgbà ká lè pa jẹ ẹ ṣọ́ra o ayé ò ní mú yín o ayé ò ní máa wọn tó tẹ̀lé yín lẹ́yìn o ire o mo yìí máa padà wá màá tú àwọn ọ̀rọ̀ kan màá tú síta pẹ̀lú nǹkan tí mo sọ yẹn ó dìgbà. ẹ bá lè rí àmì ṣe gbogbo ogun tó lóhùn ní gbọ́ tó lóhùn ní gbà lórí ayé yín iná agbára Ọlọ́run máa jó dànù kí lè nǹkan tẹ̀ ń là kọjá tó dàbí pé ẹ ti wá ọ̀nà àbáyọ ṣùgbọ́n tí ẹ ti rí ọ̀nà àbáyọ ẹ ti pàdé wòlíì yín ló fà ṣùgbọ́n arán mi sí ọ lónìí dádì arán mi sí ọ lónìí mọ́mì Olúwa lòun fẹ́ ṣe nǹkan ńlá nínú ayé yín Olúwa sọ wípé gbogbo tẹ̀ ń là kọjá yẹn òun fẹ́ fi òpin sí kí nìkan tẹ̀ ń là kọjá lórí ìgbéyàwó ni lórí ọmọ ni lórí iṣẹ́ ni níbi gbogbo ni bóyá ogun kan ló dàbí pé ogun yẹn le ẹ ti gbìyànjú kò tí ì sí ọ̀nà àbáyọ ẹ jẹ́ àjọ gbàdúrà ẹ jẹ́ àjọ wá ojú Olúwa kí làṣírí ogun yẹn gangan ẹ jẹ́ àjọ wádìí lọ́wọ́ Ọlọ́run ká dẹ̀ mọ ọ̀nà àbáyọ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ òun náà ni +234 70 25 47 5427 +234 70 25 47 5427 bẹ́ẹ̀ ṣe ń pè mí fún àdúrà lórúkọ Jésù ẹ máa rí ìyanu